Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulil karim. Ọpẹ́ ni fọ́lọ́run ba Allah rabbil izza wa jalla, ọba oníkẹ́ jùlọ, ọba aláàánú jùlọ, ọba tí ó ṣe wá lọ́mọ ẹ̀dá ènìyàn, tó wá ká kún àwọn ẹrú ẹ̀, tó ṣe wá ní mùsùlùmí tó ń gbé ìjọsìn fún. Àmọ́ ilé lọ́pẹ́ o, àmọ́ ilé lóore o. Àwọn àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ Olúwa kó máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tó Olúwa tó sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Òun ò torí kankan rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó máa jẹ́ ìkẹ́, àánú, ìtọ́sọ́nà, ìdẹ̀ra fún gbogbo ayé pátápátá. Lẹ́yìn náà mo kí ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn, lọ́kùnrin ni, lóbìnrin, lọ́mọdé ni, lágbàlagbà, nípa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ àtọ́lá ọlọ́ọ̀bá mi kódà kó máa bá yín, kó máa wà lórí yín, kó máa lékún máa yín. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, eléyìí náà ni ìtanijí lórí ìṣẹ̀mí tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lódodo nínú nǹkan tí a mọ̀ ní pé ikú ń bẹ. Ikú tó dẹ̀ ń bẹ yìí, àwọn nǹkan tọ́nà fi jù wá lọ, ó náà ní pé a mọ̀ ìgbà tí ìṣẹ̀mí tí èmi àti ń lò ìgbà ló máa dópin. Orí ilẹ̀ wo ló máa dópin sí, ààyè wo ló máa dópin sí, àti ọ̀nà wo ló máa gbà dé òpin ẹ̀. Wallahi kò sẹ́ni tó yé. Ló máa ń pẹ́ a gbọ́dọ̀ múra sí ìṣẹ̀mí tá à ń lò yìí. Ọ̀nà tá a máa gbà múra sí, òun náà ní ká mójútó ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Gẹ́gẹ́ bá ṣe mọ̀, àti lo ìṣẹ̀mí kan síwájú, ìṣẹ̀mí àwa àtọlọ́run àwa. Bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀kejì, òun náà nígbà tí Ọlọ́run tì wá sínú ìpínyà wa, tó jẹ́ pé ìgbà tá a dé ilé ayé tán ni ìyá wa máa ń sọ wọ́n pé èmi ni ìyá yín o, tí bàbá náà ń claim pé èmi náà ni bàbá tí mo bí. Ṣẹlẹ̀ ìṣẹ̀mí yẹn tá a bá béèrè lọ́wọ́ pé èwo nínú ló rántí, kò sẹ́ni tó máa rántí mọ́, àfi ìgbà tí àwọn tó bí wa claim pé àwọn làwọn bí wa. Ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tájọ́ ń lò yìí, òun náà ni ìṣẹ̀mí tí a wà awẹ́, àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ọlọ́run ní wa hadaynahu najdayn, pé dájájú a ti fi ọ̀nà méjì hàn ọmọ ẹ̀dá ènìyàn. Ọlọ́run sọ nínú ayé mi pé inna hadaynahu sabila imma shakiran wa imma kafura. Ọlọ́run ní dájú tí a ti la ọ̀nà méjì a ti tọ́ ọmọ ẹ̀dá ènìyàn sọ́nà méjì. Ìtumọ̀ náà ni pé ajẹ́ kó mọ̀ pé dáadáa lélẹ̀, aburú lélẹ̀. Ajẹ́ kó mọ̀ pé ojú ọ̀nà rèé tó lọ tààrà sọ́dọ̀ Ọlọ́run, ojú ọ̀nà tó lọ tààrà sójú ọ̀nà èṣù lélẹ̀. So èwo ni ló máa mú ojú ọ̀nà tí ó dára fún? Qad hafla man zakkaha. Duty àwọn mùsùlùmí, òun náà ní ká fọ ẹ̀mí wa mọ́ ní gbogbo kíbi ká bá wà. Báwo ọ̀nà wọn máa gbà fọ ẹ̀mí wa mọ́ síwájú ká tó lọ síbẹ̀? Ìṣẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta la wá jọ ń lò yìí. Ìṣẹ̀mí tó jẹ́ pé ìhun ló máa tọ́ka sí ibi tá a máa dé sí ní tẹ́lẹ̀kẹrin. Tẹ́lẹ̀kẹrin òun náà ni ìṣẹ̀mí sàárè. Ìṣẹ̀mí àrídájú, àmọ̀dájú pé ikú ń bẹ. Torí pé dábàá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó ń gbọ́ lọ́ba gbọ́n pé ṣe ikú ń bẹ, wallahi á sọ wípé ikú ń bẹ lódodo. Eléyìí ni kò sí doubt. So ìṣẹ̀mí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ìṣẹ̀mí tí a máa mọ̀ pé tá a bá dénú ẹ̀, ṣé ìyà la máa bá pàdé ni àbí àánú? Ọlọ́run jẹ́ ká bá àánú ẹ̀ pàdé. Ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ìṣẹ̀mí tó lọ́n ní pé gbogbo ọmọdé yìí tó ń dá àti gbogbo nǹkan tó ń dá kó máa bẹ̀rẹ̀ sí ń dá wọn padà sípò. Ìṣẹ̀mí àjíǹde, yawma qiyamah. Ìṣẹ̀mí tó lọ́n máa jí gbogbo àdìde láti wá gba iṣẹ́ tí a jẹ́ bọ̀. So ìṣẹ̀mí òun náà ni ìṣẹ̀mí kan, ìṣẹ̀mí ńlá, ìṣẹ̀mí gbòógì. Òun ló máa determine ìṣẹ̀mí ẹlẹ́ẹ̀kẹfà tá a máa lò. Gẹ́gẹ́ bí pé ìdí àkẹ́lọ́ ni ó yá ẹ̀yin ọmọ ìjọ náà ẹ máa wọ náà ìjọ náà lọ bí salam, àbí ẹ̀yin ọmọ náà ẹ máa kóra yín sínú náà. Ọlọ́run máa jẹ́ àwọn náà, Ọlọ́run máa ṣe àlámọ̀rí wa ní àlámọ̀rí aburú. Dáadáa ní kọ́lọ́run jẹ́ kí a máa lo ìṣẹ̀mí wa. Ẹ̀yin ọmọ ìyá mi ní Islam, ilé ìtafẹ́ bá a sọ òun náà ni ibikíbi tẹ́ bá wà lórí ilẹ̀ ayé, most especially ẹ̀yin ọmọ ìyá tá wà ní western world, ẹ wà ní diaspora. Ṣẹlẹ̀ ẹ̀sìn Ọlọ́run wallahi ó ṣe pàtàkì. Èèyàn ọmọdé jẹ́ kó jábọ́ lọ́wọ́ ẹ̀. Ẹ̀sìn Ọlọ́run abọ́jọ́ mójútó. Ṣé ìgbà ṣe ń sáré sọ́tún, àkómú takathu hatta zurtumul maqabir, bá ṣe ń compete pé a fẹ́ dàgbà, a fẹ́ dìgbà, a fẹ́ ṣorí, a fẹ́ di ọ̀gá, a fẹ́ di tàmẹ̀dù, a fẹ́ ṣoríire, a fẹ́ dàgbà, a fẹ́ ní owó, a fẹ́ nọ́lá, a fẹ́ kọ́lé. Ṣé ìgbà ṣe ń sáré ìṣẹ̀mí competition làwa o. Ìṣẹ̀mí kéèyàn máa sáré ní eré tó jẹ́ pé Ọlọ́run ní al-malu wa banuna zinatul hayati dunya. Ọlọ́run ní pé ṣẹ́rí Isaac kéèyàn nọ́lá, kéèyàn náwó, kéèyàn bímọ, a fi ṣe ọ̀ṣọ́ ilé ayé yìí. Wa'lamu annama amwalukum wa auladukum fitna. Ọlọ́run ní a fi ṣe fìtínà fún gbogbo ọmọ tẹ́ ń bí. Owó tẹ́ ní fìtínà ló jẹ́. So ẹ̀yin ọmọ ìyá mi ní Islam, mùsùlùmí abọ́dọ̀ wo bá ṣe máa sáré ìṣẹ̀mí tó máa yọ́nà bá wa nínú. Ọ̀nà wo la máa gbé gbà, especially ní western world, tó jẹ́ pé odò agbami ńlá ni, tó jẹ́ pé fìtínà tó wà ń ta ó kọjá agbára.
àfi èèyàn tó bá jẹ́ pé ó múra ìjó fún Ọlọ́run Allah subhanahu ó rọra ẹ̀ ó fi ara ẹ̀ gbolẹ̀ fọ́lọ́run. So ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, nínú àwọn ìṣẹ̀mí yìí tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí, ọ̀nà tá a lè gbé gbà òun náà ni ká kúndùn ìbẹ̀ Ọlọ́run, k'Ọlọ́run jẹ́ ká parí dáadáa. Tọ́lọ́run bá ti jẹ́ a bẹ̀rẹ̀ dáadáa, k'Ọlọ́run jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ títí tá a máa fi parí dáadáa. Ya muqallibal qulub thabbit qalbi ala dinika, because ó easy láti kí ẹsẹ̀ yẹn yẹ̀. So ọ̀nà tí ẹsẹ̀ ò ní gbà yẹ̀ òun náà ni ká mójútó ẹ̀sìn Ọlọ́run. Àwọn ọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ká fi mójútó òun náà ni alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀, àwọn nǹkan t'Ọlọ́run ṣe ní òpó Islam, as-salah, az-zakat, Ramadan àtàwọn nǹkan yẹn ká bẹ̀rẹ̀ sí máa mójútó, ká bẹ̀rẹ̀ sí máa wo bó ṣe ní jábọ̀, most especially salah. As-salah òun náà ni ìmá kírun fọ́lọ́run bá tó dá wa, ìmá faragbọ́lẹ̀ fọ́lọ́run bá tó dá wa. Ọ̀nà tá a lè gbà ṣe tó máa fi ní àlàáfíà òun náà ni ká tẹ̀lú ìlú tá a máa gbé, agbègbè tá a máa gbé kó jẹ́ agbègbè tó jẹ́ pé mọ́ṣáláṣí wà ńbẹ̀, ibi tí àwọn èèyàn ti ń jọ́sìn fọ́lọ́run, community tí àwọn èèyàn fi ń jọ́sìn fọ́lọ́run ní ká máa wà. Torí pé ìyẹn á tún máa mú wa súnmọ́ Ọlọ́run. Ẹ má tẹ̀lú sí pé a ò mọ Ọlọ́run, kò sí mọ́ṣáláṣí, kò sí àpẹẹrẹ ẹ̀sìn nínú ìlú náà. Eléyìí ṣòro àbí èèyàn tọ́nà bá mú jó. So ibikíbi tí a bá wà, ká gbìyànjú láti máa sáré bá ṣe máa ṣètò Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Ká dẹ̀ fi àsìkò lẹ̀ fọ́lọ́run, àsìkò fífi ilẹ̀ fọ́lọ́run láti ka ìwé Ọlọ́run, láti ka tírà Ọlọ́run Quran, láti ka hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam, láti kọ́ nípa ẹ̀sìn wa. Ó ṣe pàtàkì because eléyìí ló máa mú wa jó, eléyìí ló máa jẹ́ ká mọ àgbọ́yé pé ìṣẹ̀mí yìí ìṣẹ̀mí wọn bá ní, ìṣẹ̀mí tó ò fẹ́jú ni, ìṣẹ̀mí tó yẹ pé tá Ọlọ́run bá ti ní pen up ó ti tọ́ ni. So ibikíbi tí a bá ṣẹ̀ṣẹ̀ lo ìṣẹ̀mí yìí la ṣe máa padà. Àwọn olùmọ̀ ní pé bá ṣe gbé ilé ayé, tó bá ní pé ilé ayé tẹ gbé wàhálà ilé ayé nìkan náà lẹ fi ń ro rí tọ́lọ́run ṣe, bí Ọlọ́run máa ṣe pè yín padà nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé ayé tẹ̀ ń lò yìí, bẹ́ẹ̀ ń ṣe ilé ayé náà lẹ́ ń ṣe tọ́lọ́run, tẹ́ ń mójútó ẹ̀sìn Ọlọ́run, tí òpin bá máa dé, Ọlọ́run á mú yín gẹ́gẹ́ bí ẹrú ẹ̀, Ọlọ́run á gbà yín gẹ́gẹ́ bí ẹrú ẹ̀, bá ṣe lo ìṣẹ̀mí náà lẹ́ ṣe máa padà. So ẹ jẹ́ á mójútó ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Ẹ jẹ́ á jẹ́ kí àwọn ọmọ wa mójútó ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Ẹ jẹ́ á gbóngbó ẹ̀sìn Ọlọ́run. Ẹ jẹ́ á mú ní àmúkúdùn. Ṣé bá ṣe sáré sọ́tún, bá ṣe máa rí jẹ, bá ṣe máa rí mú, bá ṣe máa di tàmẹ̀dù, ẹ jẹ́ ká torí ẹ̀ náà sáré nípa t'Ọlọ́run Allah. Ẹ má jẹ́ ayọ̀ t'Ọlọ́run lẹ̀, kí t'Ọlọ́run gan ju tilẹ̀ ayé yìí lọ. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, eléyìí náà ni ìtanijí tí a fẹ́ fi tó yín létí. Ẹ jẹ́ á mójútó ẹ̀sìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Olúwa mi ní ohun torí kọ̀ọ̀kan dá èèyàn ọmọdéyìn àti àlùjànnú àfi kí a máa gbé ìjọsìn fún. Ọlọ́run sọ ní Quran ní pé Suratul Mulk alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala. Ọlọ́run ní pé òun ti dá ikú àti ìṣẹ̀mí, kóun lè fi mọ ní ló máa ṣe iṣẹ́ dáadáa lórí ayé. Abẹ́ Ọlọ́run Allah subhanahu kó jẹ́ kí wájú wa dá, kí àárín wa dá, kí ìgbẹ̀yìn wa dá.